mo kí bàbá wa àgbà Àdábánijà Ọlọ́run má ṣe jẹ́ kí á rí àwọn àgbàlagbà pẹ́. Bàbá wa Mọ̀lánà Amirul Jaish láti fi mọ́wúlà kún orúkọ yín wọ́n ní ìdíkọ́ ẹ̀sẹ̀ bẹ̀yàn bí wọ́n ti pe àwọn bàbá tí wọ́n bí yín kí wọ́n tó bí ẹni náà nù kò ṣeé yí padà. Ọ̀rọ̀ àmọ̀ pè mí ní lèmọ́mù yẹn mi ò láìkì ẹ̀. Ustaz Ainu Ridoh sábẹ̀ sọ mí di olórí burúkú lójú àwọn èèyàn Ọlọ́run sì ní gbà fún mi. Àmín. Bàbá wa Amirul Jaish ọba tí ó ń kọ́ yín tí ń kún yín kò ní padà lọ́dọ̀ yín o. Àmín. Bí a ti máa gbé táyọ̀ fi tán nù Maulana Amirul Jaish ẹ dákun bí ẹ̀yin àfa Amirul Shabaab Aljamali ọmọlóòkú ọkọ ìyàwó lẹ́ẹ̀kan náà ọmọlóòkú ni wọ́n àwọn tún lọ́kọ ìyàwó méjèèjì Ọlọ́run bá wa ṣe yóò sì dájú bẹ́ẹ̀ tí o lọ. Àmín. Ẹ ṣàmì bí ẹni tó gbàgbọ́ ọ̀nà àdúrà Ọlọ́run ó ṣe jù bẹ́ẹ̀ tí o lọ. Àmín. Àwọn àfa wa àgbà Imam Nabil ká gbogbo ẹ̀yin ìyá wa mo kí yín ẹ dákun. Bàbá wa extrovert Ajiwa Idris Ajiwa Túndé gbẹ̀yìn jẹ̀mọ́ wa ẹ dákun. Ọ̀rọ̀ yìí márùn-ún ni mo fẹ́ ké lọ́dọ̀ bàbá Gaothu. Àfa wa Gaothu Ọlọ́run ó dárí jìn ọ́. Àmín. Wàláhì. Mo kí àfa wa àgbà Gaothu Shabaab. Ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ mo ti bẹ̀yìn. Èmi máa ń bẹ àwọn àfa méjì ni. Imam Ali radiyallahu anhu bàbá Gaothu ẹ má bínú ẹ dákun. Ó ní gbogbo ẹ̀yin èèyàn Buba liman shaghalahu aibuhu min ayubi nas. Ó ní yóò ṣoríire yóò kalẹ̀ gbogbo ayé ò bá sọ pé kó tán tó bá ti jẹ́ pé ibi tó kù sí ló fi ráàyè rí ibi tára ayé kù sí oríire yóò kalẹ̀. Kódà tí gbogbo ayé bá bọ́ ka Kùránì láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ó dẹni ilẹ̀ náà ni tó bá ti lè mójútọ́rọ̀ lọ́rọ̀ jù. Wọ́n ń jà ní mídíà ò máa fà àkọ́kọ́ ò mọ̀ kejì ó ti dá sí i. Tí kan bá padà jó lórí rẹ̀ tó bú ń kọ́. Gbogbo àwa mọ̀ọ́kásí àdàbí tá a wà ń bì tílé méjì bá ti ń jà ẹ fi wọ́n lẹ̀ àwọn làgbò ẹjọ́ kàn. Ìwọ mọ̀ prevent ayé bàbá tiẹ̀ ń lé yín. Ọlọ́run kí àwọn àmì òṣèré gbogbo ìjà tó máa ń jà ń dè kéwù kì í kàn wọ́n. Mi ní àjẹ́ bẹ́ẹ̀ ni kankan jà. Ilé kéwìn náà ló dáhùn jà ń gbogbo gbà. Bàbá Gaothu níbi ibi táwọn èèyàn kù sí ẹ̀yìn rí ibi tá ẹ kù sí ẹ̀ kí ẹ̀bi táwọn èèyàn sọ pé ẹ tún kù. Ọlọ́run kò jọ gbogbo ohun tí ó ṣe yín tẹ́ẹ̀fì máa wá ibi tára ayé kù sí tẹ́ẹ̀fì ibi táyìn kù sí kalẹ̀ Ọlọ́run má jẹ́ ó kàn yín. Àmín. Ó lẹ́lẹ́kejì wà túbà limani làdámà baitahu ẹ dákun ó ní yóò ṣoríire yóò kalẹ̀. Bàbá wàláì ẹ pé mo bẹ̀yìn náà ni èyí sì bẹ̀yìn bọ̀ mo ti bẹ̀yìn. Bàbá Gaothu ti sọ pé ìṣẹ́jú márùn-ún àwọn lọ sọ bẹ́ẹ̀ wàláì àwọn lọ sọ bẹ́ẹ̀. Bàbá túbà liman lazama baitahu gbogbo ohun tí ó jẹ́ kó rí ibú ó kàn ọ́ ilé rẹ ló fìdí mọ́. Ó dáa kí gbogbo ayé máa pè ọ́ lọ́rẹ̀ẹ́ wọn ju kó máa pe ààrẹ lọ́rẹ̀ẹ́ gbogbo ayé lọ. Ìmáàmù. Ó dáa kí gbogbo èèyàn kí wọ́n máa pè ọ́ ká máa pè wọ́n lọ́rẹ̀ẹ́ wọn ju kí wọ́n máa pè wọ́n lọ́rẹ̀ẹ́ wa lọ. Ó ti yá àwọn tí mo sọ fún. Wà á pè làkútàhù Maulana Amirul Jaish yóò dáa fún ọ tó bá jẹ́ pé òwò oúnjẹ tó wà lọ́dọ̀ gbogbo èèyàn tó ń jó oúnjẹ tiẹ̀. Gaothu wọlé rí ń fi kódà kẹ́mọ́ kó sójà ká ilé ta lẹ́mọ̀ ń lọ. Ìjẹta níjọ́ Monday àwa ń lè foundation mọ́sálásí wa. Ẹ̀yin ti jẹ́ mọ́ bàbá ẹ̀yin náà kọ́ ẹ̀ sì jẹ́ mọ́ mọ́. Bàbá Gaothu wa dé wallahi lazim. Gaothu wa ní ó rẹ̀ ya ìyàwó mi bí mo ṣe kú ò lọ hospital ní sáré bọ̀ wá bí. Wàláì a ní bùkátà dandan agbọ́dọ̀ wóde tẹ́ ẹ bá ń ṣe irọ́ o. Tá a bá ti ní nǹkan mi tá a fẹ́ ṣe àgbẹ̀ excuse. A sì mọ bẹ̀yìn lẹ́yìn lè gbé ẹ má bínú
àmọ́rù tẹ́ ẹ ṣe lóòjọ́ Monday téèyàn bá wá bí lónìí ò lè dọ̀tọ̀ lọ́hùn. Bàbá Gaothu wá ń sọ̀rọ̀ fún wa ní ló kọ ìyá tó bí mi mo fún yín ní 100,000 sí mọ́sálásì. Àwọn òṣìṣẹ́ tó ti wá ń ṣiṣẹ́ ti pẹ́ bàbá Gaothu ni mo bùn yín ní 20,000. àwọn etí ń gbé blọọkù tẹ́lẹ̀ ó kú ọ̀nbẹ̀ wá gbọ́ wá sí báyìí. àwọn kan ò ní gbọ́ wá sí tó bá ti mówó dání. dìdìrín ni wá sí tó ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ tí ò kún dì sí òun ò fowó kún ni. Friday ṣèbẹ́yìn náà ti bẹ̀rẹ̀ tí mo fi ṣe máa ń rí ẹ̀ rí i pé ará Òṣogbo gbọ́ wá sí ó dá wá sílẹ̀ wọ́n mọ̀ wá wọ́ wa olóúnjẹ tó pín fún ẹni Ìlọrin ó bá máa da tán wá sí wọ́n dìde tẹ̀lé ọ irọ́ ẹni tí ń sọ ò bá máa da tán Bàbá Gaothu ẹ fowó lẹ̀ ẹ sálẹ̀ ìdí náà. Ọmọ lálàsẹ sẹ́ẹ̀lì ní ìwọ́nu ọlọ́run. Ọ̀yẹ́ wa àjà ní ẹ ti wá ayé ó yẹ yín Àjàní ayé yín ò ní padà wá bàjẹ́ tó máa jù tí yín lọ Àjàní. Bàbá wa Àjàní. Dúró ẹ máa wí lọ ẹgbẹ́ mo ní ọ̀rẹ́ wa Àjàní ìgbà tó wá fẹ́ wí wá ní bàbá wa Àjàní wèrè ní ọ̀rẹ́ àfààyè ṣèdọ̀rẹ́ yẹn. Ayé yín ò ní padà wá bàjẹ́ ẹ sọ́bàtì ṣáàlì ni mo ti ń ṣe bẹ́ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ lórí ìlú ìtì òkè ìmọ̀ọ́mù dá. Ayé yín ò ní padà wá bàjẹ́ ọmọ ojú tí yín lọ. Ẹ wálé bẹ́ẹ̀ ẹ dákun.